Ahéré mo tún ti dé ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò òréré inú ìlú ni mí mo tún ti dé ọmọ ọ̀réré ilé ni mo tún ti dé ọmọ yẹ̀lúyẹ̀lú. Mo kí Olódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé àrí ìró àlá ọba tí ń jẹ́ Ọlọ́run ọba àlà funfun gbò kanlẹ̀ kábíyèsí Olódùmarè. Mo ṣìbà fún gbogbo àwọn àgbààgbà nílẹ̀ òkú òótù òjíire ǹbọkùnrin bobìnrin baládéládé ǹbá lóyè lọ́jọ́ tòní. Ìbà orí adé ìbọrùn lẹ̀kẹ̀ lọ́jọ́ tòní. Ìbà gbogbo ẹ̀yin olóyè pátápátá ìbò olórí láàfin o. Mo kí ọlọ́kùnrin mo kí olóbìnrin mo kí gbogbo ọmọ odù tó dá ìwà pátápátá mo kí gbogbo ọmọ Yorùbá. Mo kí yín nìkan àwùsí mo kí yín ní dùrùmí àwísẹ̀. Mo kí yín níwọ̀nràn bí ojúmọ́ rere tí mọ́ wálé ayé. Ojúmọ́ èní á sàn wá sówó, ojúmọ́ èní á sàn wá tíire gbogbo, ojúmọ́ èní á sàn wá tí ẹ̀mí gígùn àti àlàáfíà. Ọ̀jẹ̀tọ́lá yín náà rèé o. Mo kí yín pé ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Ọlọ́run Olódùmarè. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sórí channel wa lórí YouTube channel wa mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni. Ìnáwó ò ní tán lọ́wọ́ yín o. Àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà. Àṣẹ Olódùmarè láṣẹ ọba tó ní ayé àti ọ̀dẹ ọ̀run owó ò ní tán lọ́wọ́ yín. Mo kí yín pọ̀ ẹ ṣé o ẹ kú ìfẹ́ Olódùmarè. Fún ẹ̀yin tẹ́ bá tẹ̀ fẹ́ máa darapọ̀ fún ìgbà àkọ́kọ́ ẹ̀yin lọ sórí YouTube kẹ́ search fún Tọ́lọ́jẹ̀ ń bẹ̀. Tẹ́ bá ti rí kẹ́ wá bá wa subscribe kẹ́ dẹ̀ tẹ agogo kékeré kan báyìí léyìí tí ó máa ṣalamí fún yín tí ó máa notify yín ní gbogbo ìgbà tí a bá tún ti ń gbé ètò míì jáde fún ìgbádùn àwọn ọmọ ènìyàn. Tó gbogbo ọmọ odù tó dá ìwà gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan. Ẹ jẹ́ ká pe àwọn ọba wa ẹ jẹ́ ká pe àwọn ìjòyè kódà àwọn tí ọ̀rọ̀ òye láwùjọ ẹ jẹ́ ká pera wa bọ́ síbí ẹ tún wá gbọ́ ohun tí mo tún mú wá fún yín ní ọjọ́ tòní. Kí ni ètò tí a máa dára wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lọ́jọ́ tòní náà ni ìpẹ̀bí ọba. Ìpẹ̀bí ọba. Kí ni Yorùbá tiẹ̀ ń pè ní pẹ̀bí ọba? Ká tó máa lọ síwájú ẹ má gbàgbé ohun tí ètò yìí dálé lórí. Ètò yìí á gbé kalẹ̀ láti máa ṣàlàyé àwọn nǹkan tí ò yé wa nínú àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá. Láti máa tan ìmọ́lẹ̀ sí àwọn òkùnkùn ọ̀rọ̀ àbí àwọn òkùnkùn ìṣe àbí àṣà àbí ẹ̀sìn tí kò yé àwọn ọmọ Yorùbá, tí kò yé àwọn ọmọ kóòtù òjíire láàrin ara wa léyìí tó mú wa tako ara wa nípasẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn tó yàtọ̀ ọ̀tọ̀. Tá bá sọ̀rọ̀ nípa ìpẹ̀bí nílẹ̀ Yorùbá, kí ni Yorùbá ń pè ní ìpẹ̀bí gan? Kí ni Yorùbá ń pè ní yàrá ìpẹ̀bí àbí ilé ìpẹ̀bí? Ẹ má ṣì mí gbọ́ mi sọ pé ìgbẹ̀bí o. Ìgbẹ̀bí níbi tí wọ́n ti ń gbẹ̀bí fún àwọn aláboyún. Ṣùgbọ́n yàrá ìpẹ̀bí wà fún àwọn ọba aládé. Yàrá ìpẹ̀bí ni wọ́n ti máa mú ọba aládé wọnú yàrá láti máa dá lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi bí a ti ṣe ń lo ìgbé ayé lórí àpèrè ọba. Nínú yàrá ìpẹ̀bí yìí nígbà tí Ifá bá ti mú ẹni tó máa yẹ lórí àpèrè náà, wọ́n ó mú ẹni náà wọnú ìpẹ̀bí. Ibẹ̀ ni wọ́n ti máa dá lẹ́kọ̀ọ́. Lágbájá ó ti dọba lónìí. Àwọn orò báyìí là máa ń ṣe nínú ìlú yìí. Inú yàrá ìpẹ̀bí ni wọ́n ti dọba lẹ́kọ̀ọ́ lórí ìtàn ìlú yẹn gangan àti gbogbo àwọn ìlú tó rọ̀gbà yíká. Níbẹ̀ ni wọ́n ti máa ṣàlàyé irú òrìṣà tó wà nínú ìlú. Kí ni nǹkan tó sì fà á tírú òrìṣà náà fi wà nínú ìlú? Àti wípé kí ni ó di òrìṣà sínú ìlú yẹn náà? Báwo ni ipò ọba, ipò àpèrè tó wà yìí, ipò tí ọba wà, báwo ni ipò náà ṣe lágbára tó? Nínú yàrá ìpẹ̀bí yìí ni wọ́n ti máa kọ́ ọba bí ọba ti ṣe lè máa dájọ́ nílẹ̀ Yorùbá. Ibẹ̀ ni wọ́n ti máa kọ́ ọba bí ọba ti ṣe lè máa hùwà lórí àpèrè.
ni wọ́n ti máa sọ fún ọba níwọ̀nba nípa àwọn ìwà tó ti ń hù sẹ́yìn léyìí tó jẹ́ pé kò gbọ́dọ̀ máa hù lórí àpèrè mọ́. ní inú yàrá ìpẹ̀bí yìí, ibẹ̀ ni wọ́n ti máa ṣòro fún ọba àwọn orò tó jẹ́ wípé apá ayé ò fi ní kọ́ba mọ́, níbi tí àwọn àgbààgbà tí wọ́n ti máa wárí fọ́ba. níbi yàrá ìpẹ̀bí ni ọba àti àwọn àgbààgbà nínú ìlú ó ti jọ ṣe ìmùlẹ̀ tí wọ́n ti jọ máa tò ìlú. àwọn tí wọ́n jọ ṣe ìmùlẹ̀ yìí ni wọ́n ń pè ní bọ́ba tòlú. àwọn ènìyàn yìí wọ́n lè jẹ́ ẹ̀dá tó jẹ́ pé a ó tẹ̀ máa wò pé àwọn tí wọ́n máa ń bọ́ba tòlú lélẹ́yìí, wọ́n dẹ̀ lè má jẹni tá a lè fura sí rárá. bí àwọn àwòrò, àwọn awo tó jẹ́ pé ní ààyè ibòmíì tó jẹ́ pé ọba ò bá ti ní agbára láti ṣe irú nǹkan bẹ́ẹ̀, àwọn ni wọ́n bá ọba wá ojútùú sí ìṣòro tó bá súyọ ní àsìkò ìgbà tí ọba bá wà lórí àpèrè. àwọn ẹni yìí là ń pè ní ìṣòro àbí ọ̀yọ́mèsì àbí àwọn ìwàrẹ̀fà. àwọn ni awo tí ọba ò bá ṣe ìmùlẹ̀ tó jẹ́ wípé wọn ò dẹ̀ gbọ́dọ̀ dá ọba lórí àpèrè. ẹ wo títóbi tó wà nínú àṣà àti ìṣe Yorùbá àti pàtàkì ọba aládé nílẹ̀ òkú òtù òjíire. a ó rí i pé ìjẹ ọba nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ìjẹ ọba nínú ìran, èdè àti ẹ̀yà míì. àwọn tí ọba bá ti bá ṣe ìmùlẹ̀ yìí, àwọn ni wọ́n máa ṣiṣẹ́ fún ọba, ni wọ́n máa pọba ṣàkíyèsí bóyá ọba fẹ́ hùwà ìjénìyàn nígbà míì, àbí bóyá ọba fẹ́ ṣe ẹjọ́ kan dá, àbí ọba fẹ́ fi ìbínú hàn sí ẹnìkan tàbí sí ìdílé kan. àwọn ni wọ́n máa fa ìjánu ọba, wọ́n máa pe ọba ṣàkíyèsí. ayé títí wọn ọ̀tọ̀, ayé títí àwọn ìjòyè ìlú ọ̀tọ̀. àwọn ìjòyè ìlú yìí, àwọn ni aṣojú ìdílé, aṣojú àdúgbò kọ̀ọ̀kan tí ọba, gẹ́gẹ́ bí a ti ṣe ní kánsẹ́lọ̀ sí chairman local government wa, gẹ́gẹ́ bí a ti ṣe ní àwọn senators, gẹ́gẹ́ bí a ti ṣe ní àwọn governors sí president wa. àwọn ọ̀kan wà tó jẹ́ pé àwọn yìí ní ìṣòro tó bá yẹ pé yóò máa bá ọba sọ̀rọ̀ ìlú. bóyá wọ́n fẹ́ máa dáfá lọ́rọ̀ ọ̀run, tó bá dáfá tí bá lọ pé òun rájogún nǹkan tó fẹ́ wọnú ìlú yìí wà, kí la ó ṣe sí wọn sọ fọba. ọba wa béèrè lọ́wọ́ wọn pé tó kí la ó ṣe sí ajogun tó fẹ́ wọnú ìlú yìí wá. adífálà àbí onífá ọba yìí ni wọ́n jọ pera wọn àti àwọn ìṣòro. ọ̀nà tá ó gbé gbà rèé, ọ̀nà tá ó gbé gbà rèé, ọ̀nà tá ó gbé gbà rèé, ni wọ́n sì yànnàná àárín náà. nínú ìpẹ̀bí yìí ni wọ́n ti máa dọ́ba lẹ́kọ̀ọ́ yìí pé kábíyèsí, ìjáde rẹ ó gbọ́dọ̀ níwọ̀n, ìsọ̀rọ̀ sí rẹ, ìhùwàsí rẹ ó gbọ́dọ̀ ní ìwọ̀n sí àwọn ará ìlú ẹ. ìyàwó ìjòyè ọba ò gbọ́dọ̀ bá láṣepọ̀ mọ́. tó o bá tẹ̀ wá rí nǹkan kan tó wù ẹ́ lọ́kàn gẹ́gẹ́ bí ọba, kì í ṣe gbogbo obìnrin lọba máa ń gbẹ́sẹ̀ lé. nínú yàrá yìí ni wọ́n ti dọ́ba lẹ́kọ̀ọ́. ibẹ̀ ni wọ́n ti pe ìmísí àwọn ọba tàná, ọba tìjẹta, ọba tó kọ́kọ́ jẹ nínú ìlú náà, àti àwọn ìrandíran bàbá títí ẹ̀ tó ti sípò, tó ti wàjà lórí àpèrè náà. ni wọ́n ti pe ìmísí wọn láti wá ṣe àtìlẹ́yìn fún ọba yìí. nínú yàrá ìpẹ̀bí ni wọ́n ti ṣe gbogbo ètò yìí. yàrá ìpẹ̀bí, yàrá tó ní agbára ni nílẹ̀ Yorùbá. yàrá tó jẹ́ pé
ọmọ odù tó dá èèwọ̀ gbọ́dọ̀ máa kóyàn kéré ni. Yàrá yìí ni ọbọ̀ ti mọ̀ pé yes, nǹkan kan ti wọ̀ mí lára. Ìrònú mi ti ń yàtọ̀ sí bí mo ṣe ń ronú látẹ̀yìnwá. Ìwòye mi lórí ọ̀rọ̀ àbí ìṣesí mi ó ti ń yàtọ̀ sí bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀. Kódà ìyàwó ọba gan tún máa wò pé baálé mi, bẹ́ẹ̀ ṣe ń gbà á mójútó ọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ti ń yàtọ̀ ńsìn. Ọ̀rọ̀ tó jẹ́ pé tèmi àti gan bá tiẹ̀ jọ ní aáwọ̀ ráńpẹ́, ẹ ó ti sọ di ìjà mọ́ mi lọ́wọ́. Lójú ìyàwó ọba, lójú olórí, ó ti máa wò pé ó dà pé ọba ti wà lórí ìjẹ́ ọba ti wà lára ọkọ mi báyìí. Ọba ò wá di onísùúrù, yóò ti máa rí ara ẹ̀ gẹ́gẹ́ bí àrólé igbákejì àwọn òrìṣà lórí àpèrè náà. Láti máa sọ fún ọba tó wà lórí ìtẹ́ pé òun ni ọba lórí àwọn òrìṣà. Gbólóhùn àbùkù ni o, gbólóhùn ìkọjá ààyè ni pàápàá. Kí ènìyàn tó di òrìṣà, ó ti nípa tí irú ẹni bẹ́ẹ̀ ti kó ní orílẹ̀. Pàápàá jùlọ àwọn tí wọ́n ń di òrìṣà nílẹ̀ Yorùbá, àwọn ni wọ́n jagun ipò ọba tí wọ́n wà yẹn. Ọ̀gbọ́ àwọn tí wọ́n ń di ipò òrìṣà mú, èèyàn ní ń dòrìṣà. Yàtọ̀ sí àwọn irúnmọlẹ̀ òrìṣà 16 tí ń bẹ nílẹ̀ Yorùbá. Fún bí àpẹẹrẹ Lísàbíàgbòǹgbò Àkàlà tìlú Ẹ̀gbá. Òrìṣà ni Lísàbí lónìí, ṣùgbọ́n kì í ṣe irúnmọlẹ̀ òrìṣà tí Olódùmarè rán pé òun fi iṣẹ́ kan rán. A bí Lísàbí bí a ti ṣe bí mi ni. Àwọn Lísàbíàgbòǹgbò Àkàlà òun ló jagun àpèrè ibi tí Aláké wà lónìí. Òun ló jìjà òmìnira fún gbogbo àwọn ọba aládé tí ń bẹ nílẹ̀ Tẹ̀gbá. Òrìṣà ni Lísàbíàgbòǹgbò Àkàlà. Ṣé Aláké wá lè sọ pé òun ti dàgbà lónìí, òun gbẹ̀sìn àbóhùn nígbàgbọ́ kan tí ó wá sọ pé ti Lísàbí báwo ni bí? Ṣé ti rí yàtọ̀ nínú òrìṣà àti ọba ńsìn? Àrólé aṣojú àwọn òrìṣà ni ọba jẹ́ lókè èèpẹ̀, kì í ṣe aṣojú Olódùmarè rárá. Tó bá ní aṣojú Olódùmarè bá ní ọ́, kí ló wá dé tí à ń dáfá fún ẹ? Kí ló dé tí àwọn àáfàá tó wá ń ròyìn Ọlọ́run Olódùmarè fún ẹ? Kí ló dé táwọn wòlíì tó wá ń ṣe ìsúre fún ọ, tó tún wá ń ṣàdúrà fún ọ nínú ààfin rẹ? Ó yẹ kó máa gba direct contact látọ̀dọ̀ Olódùmarè ni. Ìpè tààrà látọ̀dọ̀ Olódùmarè ló yẹ kó máa wá sí ọ̀dọ̀ rẹ. Kò yẹ kí kó máa ṣe kúbẹ́kúbẹ́ àbí kí o máa rí kó máa rí wòlíì kan àbí àáfàá àbí babaláwo kan bí ẹni tó tún lè gbọ́rọ̀ bá mọ́. Rárá, àtàáfàá àti wòlíì àti babaláwo ló yẹ kó máa wá sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tó jẹ́ pé àrólé Olódùmarè ni ẹ́. Yorùbá, ẹ má jẹ́ ká máa fi ìgbàgbọ́ inú ẹ̀sìn, ẹ má jẹ́ ká máa fi tako ìgbàgbọ́, ìṣe àti àṣà Yorùbá. Nínú yàrá ìpẹ̀bí ni wọ́n ti dọ́ba lẹ́kọ̀ọ́ ní gbogbo àwọn ìrìn àjò tó gbọ́dọ̀ rìn. Ọba kan ń bẹ fún bí àpẹẹrẹ Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí. Bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba ó jẹ kó pẹ́. Bí bàbá ti ṣe wà yẹn, kò sí bí bàbá ti fẹ́ rìnrìn àjò bóyá láti ìlú Ṣakí lọ sí Ìgbòho ní Kìṣí, Ìlọrin, Ìgbẹ́tì, Ògbómọ̀ṣọ́. Tí bàbá bá ti mọ̀ pé mo máa gba odò Ògùn kọjá, kábíyèsí tó bá ti dé àárín ibi tí odò Ògùn gbà kọjá,
pàápàá jùlọ afárá odò Ògùn. Kábíyèsí gbọ́dọ̀ díjú ẹ̀. Ẹ lọ bèèrè lọ́dọ̀ gbogbo àwọn ọ̀kẹ́rẹ́ Ṣakí lọ́jọ́ tòní. Nítorí pé kí ni ó ti ní àdéhùn kan ti wà. Ègún ti wà láàrin ọ̀kẹ́rẹ́ Ṣakí àti Mọ́jẹlẹ́wì ayaba ọ̀kẹ́rẹ́ tó di odò Ògùn. Léyìí tí ọ̀kẹ́rẹ́ ti sọ pé òun ò ní fi ojú kan Mọ́jẹlẹ́wì mọ́. Gbogbo bí tí odò Ògùn bá wá sàn dé nílẹ̀ Kóòtù Òjíire àbí káàkiri àgbáláyé lónìí tó máa ń pín odò Ògùn rèé, ọ̀kẹ́rẹ́ Ṣakí ò gbọ́dọ̀ fojú kan omi náà mọ́. Àbí kókó lòun fẹ́ débẹ̀. Nínú yàrá ìpẹ̀bí yìí ni wọ́n ti dá ọba lẹ́kọ̀ọ́ lórí ìbáṣepọ̀ ìwọ àti òrìṣà kan nínú ìlú àbí ìdílé kan àbí olóyè kan nínú ìlú. Nínú ìpẹ̀bí ni wọ́n ti sọ máṣe, ṣíṣe àti máṣe tó wà fún ọ lórí àpèrè. Nínú yàrá ìpẹ̀bí ni. Ṣùgbọ́n ó ṣe mí láàánú ní ọjọ́ tòní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa nílẹ̀ Yorùbá wọn ò gba ìdánilẹ́kọ̀ọ́ yìí mọ́. Èyí ló mú wọn lo ìgbàgbọ́ inú ẹ̀sìn láti máa fi tako àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá. Mo dẹ̀ tún rọ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ sòròsòrò, ẹ̀yin ìwà rẹ̀fà mẹ́fà tí àwọn ọba tí wọ́n máa bá yín sọ̀rọ̀ tẹ́ ó máa dá wọn lẹ́kọ̀ọ́ ní yàrá ìpẹ̀bí yìí. Ẹ wá ìmọ̀kúmọ̀, ẹ wá ìmọ̀kún ìmọ̀, ẹ má jókòó lórí pé ìwọ̀nba tí mo mọ̀ ọ́ nì náà ni. Ẹ wá ìmọ̀délé alárẹ́, ẹ wá ìmọ̀délé ajérò, ẹ wá ìmọ̀délé ọwọ́rọ̀gún àga, kẹ má bàa máa ti àwọn ọba wa ní tìkútì, kẹ má jẹ́ kí àwọn ọba máa jẹ èèwọ̀ mọ́. Ní yàrá ìpẹ̀bí yìí ibẹ̀ ni ọba yóò ti ní ìbájọṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí àìrí tí wọ́n máa ń bá ọba tòlú. Ní yàrá ìpẹ̀bí yìí ni wọ́n ti máa bá ọba lálejò àti àwọn ìmísí àti ẹ̀mí àìrí àwọn baba ńlá baba ẹ̀ tó ti lọ tí wọ́n fẹ́ bá a tò ìlú náà. Yálà ó lè bá wọn pàdé lójú ayé, ó sì lè bá wọn pàdé lójú oorun tàbí kó jẹ́ pé ohùn wọn lásán ni ó máa gbọ́. Nínú yàrá ìpẹ̀bí yìí ni wọ́n ti máa sọ pé tó àwa bọ́ ẹ tòlú ẹ, a dé láti ràn ẹ́ lọ́wọ́ láti tì ọ́ lẹ́yìn láti ṣe àṣeyọrí lórí àpèrè yìí. Eléyìí ni àwọn ohun tí a lè sọ fún àwa ènìyàn nípa yàrá ìpẹ̀bí. Àwọn ohun ẹwà, ohun àmúṣọ̀ṣọ́ ló pọ̀ nínú yàrá ìpẹ̀bí. Ibẹ̀ la ó ti rí àwọn adé tí wọ́n kọ́kọ́ gbé wọnú ìlú náà. Adé àkọ́kọ́ tó kọ́kọ́ wọnú ìlú tí ọba náà wà. Ẹ dákun ẹ bá mi pe àwọn ọba aládé, ẹ dákun ẹ bá mi pín ètò yìí kó kan àwọn ọba wa nílẹ̀ Kóòtù Òjíire. Ẹ̀yin ọmọ Odù tó dá ìwà tẹ nífẹ̀ẹ́ àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá, ẹ bá mi pín ètò yìí. Ẹ má jẹ́ kí àwọn ọba wa kó má máa fojú àṣà kí wọ́n máa fi gbolẹ̀ mọ́. Ká má torí ìgbàgbọ́ tí a ní ká má máa fi dojúkọ àṣà àti ìṣe Yorùbá. Kò ní bàjẹ́ fún gbogbo wa. Á dára á tùbà á tùṣẹ́ fún wa. Àsọrégèé, àsọdùn àbí àsìsọ ọ̀rọ̀ ni kí ọba máa sọ pé òun aláṣẹ lórí àwọn òrìṣà. Àsọdùn ni o, àsìsọ ọ̀rọ̀ gbáà ni. Àsìsọ ọ̀rọ̀ gbáà ni. Nínú àwọn ìwà yìí tí ọba bá ń hù lórí àpèrè la ó ti mọ ọba aládé,
ọba ìtalẹ̀mú yàtọ̀ sí ọba ìgbàlódé. Àwọn ọba ìgbàlódé ni wọ́n máa hùwà tí ó máa mú ìgbàgbọ́ míì tako àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá wá. Àwọn tó bá jẹ́ ọba tòótọ́, ọba ìtalẹ̀mú nílẹ̀ Yorùbá pẹ̀lú ìgbàgbọ́ wọn, kódà kó jẹ́ mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ni, yóò ti mọ̀ pé àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá rèé, mo gbọ́dọ̀ bá wọn tẹ̀lé. Mo gbọ́dọ̀ ṣe é bó ṣe yẹ kí n ṣe é kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Ìgbàgbọ́ ẹ̀, kódà kó jẹ́ mùsùlùmí, nígbà tó bá fẹ́ pe Ọlọ́run Allah ẹ, yóò lo ìgbàgbọ́, yóò pe ìmísí Allah àbí Jésù Kristi pé kó wá tì òun lẹ́yìn pẹ̀lú ìgbàgbọ́ àti ìmísí àwọn alálẹ̀ rẹ̀. Wọ́n pe àwọn ìgbàgbọ́ méjèèjì yìí, ìmísí àwọn ẹni mímọ́ yìí ni ó tì í lẹ́yìn láti ṣe àṣeyọrí lórí ipò náà. Kódà àwọn ará ìlú náà mọ̀ pé àsìkò kábíyèsí yìí ó yàtọ̀. Ó san tonílé, ó san tàlejò, ọrọ̀ ajé wa dà. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, a ò ní ẹ má ṣẹ̀sìn, ṣùgbọ́n ẹ má tapo sí ààlà ìṣẹ̀ṣe, àṣà àti ìṣe Yorùbá. Kẹ́ ẹ bá lè lálẹ́, kẹ́ ẹ bá lè lẹ́yìn. Ifá ní ìbárò kan gòdògbò, ìbá fi irun kọ́yé ogbè torí kúsá, àdúrà fún àárọ̀ abúfọ́jọ́ alẹ́. Òwúrọ̀ mi rèé, ọjọ́ alẹ́ ni mò ń tọrọ, ọpẹ́ bálẹ̀ mi bá sunwọ̀n máa dúpẹ́. Ọjọ́ òwúrọ̀ yìí la wà yìí, lóníkálùkù ń ṣe bó ṣe wù ú. Ẹ ti gbàgbé alẹ́. Ẹ ti gbàgbé ohun tó máa kángun, ohun tó máa parí ọ̀rọ̀ yín ṣá. Ẹ̀yin ọba tẹ́ ẹ bá nílò ìdánilẹ́kọ̀ọ́ yìí, ẹ pé àwọn àgbààgbà nínú ìlú. Ẹ pé àwọn tó ẹ mọ̀ pé wọ́n lè bá yín sọ òdodo ọ̀rọ̀ nínú ìlú láti ṣàlàyé ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ lórí àpèrè láti má máa ṣìṣe mọ́. Ẹ wò ó, kò ní kùn jù báyìí lọ, ṣókí lọbẹ̀ oge. Mo kí gbogbo yín, mo kó níyẹn kó ṣe é, mo kọ́ lọ́bẹ̀ kó ṣe é. Ẹ̀yin tẹ́ ẹ bá mi jókòó, tẹ́ ẹ bá mi fìfẹ́, tẹ́ ẹ bá mi fi gbádùn ètò yìí, mo kí yín. Ẹ wò ó, èmi ní màá wá, ẹ̀yin ní màá bá láṣẹ Olódùmarè. Mo mọ̀ pé ẹ̀kọ́ sì tún wà fún ẹ láti kọ́ nínú ìkànnì yìí. Ìmọ̀ pọ̀ fún ọ láti gbọ́. Má fojú pé báyìí mo kéré wò mí. Iṣẹ́ tá a fi rán gún ni kó jẹ bọyin tán, iṣẹ́ tá a fi rán àkàlàmàgbò ni kó jù òkú èèyàn. Èyí tá a fi rán lékèélékèé, odídẹrẹ́ ò gbọ́dọ̀ jẹ. Ohun tí a dá ni wáyé fún oníkálùkù, ọwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀kọ́ ìmọ̀ pọ̀ fún ọ nínú ìkànnì yìí láti kọ́. Mo sì mọ̀ pé wàá tún bá mi pàdé. Mo ṣe ń sọ fún ẹ pé ìwọ ṣá wọnú Facebook lọ, kó lọ fọ́lò Tọ́lá Ọ̀jẹ̀ńbẹ̀. Lọ sí TikTok mi, kó lọ pẹ̀lú mi kó lọ darapọ̀ mọ́ mi nínú New Talk. Kó ẹ comment, kẹ́ sì like, kẹ́ share program yìí. Ẹ wo orí YouTube mi lọ, kẹ́ sì bá mi subscribe ńbẹ̀, kẹ́ darapọ̀ mọ́ mi, kẹ́ tẹ aago kan tó máa ṣalamí fún yín ní gbogbo ìgbà tí a bá ti ń gbé ètò yìí náà wá sí orí afẹ́fẹ́. Ẹ wò á tù wá bà fún gbogbo wa. Ọ̀jẹ̀tọ́lá lèmi ń jẹ́, ó tún dì.